erin tó jí tí òkòlù igbó òun ló ń fara káṣá, àgbọ̀nrín ìgbò tó bá jí tí òkòlù ọ̀dàn á fara gbà àwọn èlé. Ẹ̀yin èèyàn mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé, mo kí yín o. Elédùà, mo kí ọ lónìí o, ọba tó dá mi wáyé. Mo fẹ́ kẹ́ jọ̀ọ́ kẹ́ bá mi ṣí ojú bẹ̀lẹ̀ jẹ́, kẹ́ lájú ayọ̀ sílẹ̀, kẹ́ bẹ̀rẹ̀ sí máa wo ohun tó ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, àgàgà lórílẹ̀-èdè abínibí wa. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí. Ṣé gbogbo èyí tó ń ṣẹlẹ̀ wọ̀nyí, ṣé tá a ṣe gbójú ayọ̀ sókè eléyìí tá à ń gbọ́ yìí, ṣé ó jẹ́ nǹkan tó bójú mu níbi tí ẹ̀dá ọmọ ènìyàn tá a bí níbi ènìyàn tó ń gbé? Ṣé gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yìí ṣé ó bá ojú mu? Ṣé léyìí ó bá ìgbé ọmọ ènìyàn mu? Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ Alhaji. Orúkọ yín mà? Ìyá Bọ́lájí. Ní orúkọ yín? Kẹ́ ẹ tó bí Bọ́lájí ẹ̀jọ́ kọ ni. Mojísọ́lá. Ẹjọ́ kí lẹ́rẹ́ mú wá? Ẹjọ́ àwọn tó ń na ọmọ mi pa ni mo mú wá. Àwọn tó na ọmọ yín pa? Bẹ́ẹ̀ ni. Ó ti kú? Ó ti kú o. Ọmọ náà wà ń bọ̀ lẹ́yà gbé sí? A ti sìn. Ẹ ti sìn? Bẹ́ẹ̀. Ó ṣẹlẹ̀ pé wọ́n na ọmọ yẹn pa, wọ́n dẹ̀ tún threaten life mi. Ní December on the 1 last year, before December last year, òun àti ẹni tí ń jẹ́ Gold òun náà wà ń bí, ọmọ mi befriend ẹ̀, wọ́n jọ ń befriend ara wọn. So later tó get wípé movement òun àti ẹ̀ kò bára mu mọ́, ó quit. Ó dẹ̀ get pé OPC ni. Obìnrin lọmọ yín ni? Ọkùnrin lọmọ mi. Okay. Ó get pé OPC ni, ó wá quit. Ni Gold? Ni Gold, OPC ni. Ẹjọ́ Gold dàbí? Ni Gold o. So ó wá quit, wọn fẹ́ra wọn mọ́. So late ìjọ́ kan ṣá mo lọ sí prayer ọjọ́ mẹ́ta. Di ọjọ́ gangan tí màá dé ni wọ́n pè mí lórí fóònù ẹ̀ wípé wọ́n nà lámúlòkó wípé ó jalè. Mo lọ́mọ mi Bọ́lájí kò ń jalè, mo ní kò ń jalè rárá. Bí mo ṣe débẹ̀ mo bá ṣáàtì kan, ẹ̀wù kan, mo ní aṣọ ẹ̀ lélẹ́yìí, kò ń jalè. Mo bá góòdì, gbogbo wọn náà wà ń bẹ̀. Àlẹ́ àyẹn nà wọ́n ti nà wọ́n bọ́ṣọ lọ́rùn ẹ̀ láì jẹ́ pé ó jalè. So later ṣá ẹ̀gbọ́n ẹ̀ kan wá pè mí wípé ara mọ̀mọ́ òun ò yá kí n wá lọ bóun treat ẹ̀. Mo wá lọ síbẹ̀. Mo ṣe wá pè yẹn mo ní Bọ́lájí ni ò ti jẹun wọlé látàárọ̀. Meanwhile àwọn náà góòdì náà tún ti wálé mi tó wá ń gbá géètì gbàgbàgbà. Ẹyin mọ́mì ihun tó ṣe fóònù wípé òun rojọ́ òun pé òun bá òun sùn. Mo ní kò sọ bẹ́ẹ̀, ta ló sọ bẹ́ẹ̀ fún? Mo ṣá bẹ́ẹ̀, mo bẹ́ẹ̀. Lẹ́tà mo tún pè sí sitting room mi wípé báwo wá ni ṣé ẹjọ́ mọ́ fẹ́ra yín gbà náà kógun ó lè mí. Ó bá ń rẹ́rìn nínú sitting room mi pé àwọn ò fẹ́ra wọn. Ló bá fi lọ lọ́jọ́ yẹn. Ọ̀kadà tó gbé wá gan látàmúlòkó, ó ní kí n fóun lówó ọ̀kadà. Níbi tán ti ń nà tí mo ti gbà má nǹkan ló kàn wá sí wa. Bọ́lájí ò ń jalè. Torí èmi ti chọ́ọ̀chì bọ̀ ni àti mú ọmọ mi láàrin gbogbo wọn tí n bá ní kí n fagídí mu. Mò ń wò pé wọ́n lè lọ tún ṣe léṣe. Èyí àlíà tó tún wà ń bẹ wọ́n ń pè yẹn ní àlíà, bọ̀ bàbá àlíà ni, bọ̀ àlíà náà máa ń pè. Ó fún ọmọ mi ní ẹ̀ṣẹ̀ ń bí, ó dẹ̀ faint. Bó ṣe torí àtìgbà tó ti travel out today ó wà depression. Ó máa ń ronú gan pé bó lòun ó ṣe life òun. Mo ṣáà máa fi lọ́kàn balẹ̀. Country wo ló ti dé? Dubai ló ti dé last. Okay. So tó bá dẹ̀ ń ronú mo máa ń gbé kúrò ní. Ṣé wọ́n deport ẹ̀? Wọ́n deport ẹ̀, ó wálé náà ni. Okay. Ó wálé ni. So àṣà parí ibẹ̀ yẹn ẹ̀gbọ́n ẹ̀ settle. Wọ́n lọ sí hòtẹ́ẹ̀ kan wà ní àdúgbò bíi tá à ń gbé. Hòtẹ́ẹ̀ yẹn ẹ̀gbọ́n ẹ̀ yẹn àti àwọn góòdì gbogbo wọn àti ìyá lọ́vẹ̀sì gbogbo wọn lọ sínú hòtẹ́ẹ̀ yẹn wọ́n ṣàparí ẹ̀. Bọ̀ nígbà tó máa dé ó ní ó sọ pé àwọn mú páàsì òun ńlẹ̀ ni. Ó ní kí ni ìtumọ̀ pé wọ́n mú páàsì ẹ̀ ńlẹ̀? What's the meaning of pass pé wọ́n mú páàsì ẹ̀ ńlẹ̀? Ó ní ó ṣáà ti bá wọn parí ẹ̀ torí ó jọ́ ọmọ kan tó jẹ́ pé onínú kan ni, onínú fùfù dẹ̀ ni. Ó ní wọ́n ti bá wọn parí ẹ̀ ṣàṣọ́ra ẹ̀. So meanwhile ibi tán ti ń nà ní amúlòkó yẹn Gold ti mú fóònù ẹ̀, ó ti kámẹ́rà ẹ̀ tó ti ń sẹ́ndì ẹ̀ káàkiri to the extent pé àwọn míì tún wá ń bá mi nílé pé
àwọn rí Bọ́lájí pé wọ́n sọ pé ó lè ní mo ní iṣẹ́ ọwọ́ gold ni bẹ́gbọ́n ìṣe wa bá nìyẹn wípé delete gbogbo nọ́nsẹ́ǹsì tó gbé sórí fóònù wípé ṣáàtì kan ẹ̀wù kan even wọn ṣáàtì yẹn sì wà nù lémi dòní toró ti kú lẹ́ni ó ti dòkú ọ̀run lẹ́ni ṣáàtì yẹn sì wà nù lémi ṣòkòtò yẹn ìbínú ó máa ń slim fit aṣọ ó fẹ́ lọ slim fit aṣọ náà wọ́n fi já nylon bag gbà lọ́wọ́ ẹ̀ torí gbogbo ọ̀nà náà ń wá láti fi nà so ìgbà tí Tamúlòkó yẹn ṣàparí ṣá àwa wọ́n continue oníkálukú ń lọ ẹ̀ àtìgbà yẹn wọn ọjọ́ sọ̀rọ̀ mọ́ so later tó bá ti kọjá wọ́n á máa sọ̀rọ̀ sí tó bá lọ ṣeré ní àdúgbò wọ́n lọ mọ́ bá àwọn tó bá lọ ṣeré ń bẹ̀ wípé ẹ lé kúrò lọ́dọ̀ yín àwọn wọ́n ti mọ weakness ẹ lé kúrò lọ́dọ̀ yín ẹ má jẹ́ kó bá yín ṣeré mọ́ bọ́ọ̀ kan fìlì gáàsì ní àdúgbò wa bọ́ọ̀ yẹn ó pè mí lórí fóònù jọ́kọ̀ níbo mo àmọ́ mi mo ní mo wà ní church wọ́n ní àwọn kan wá ń bá òun ní ṣọ́ọ̀pù o pé kóun ṣàlẹ̀ kóun lé ọ̀nkú kúrò ní ṣọ́ọ̀pù òun wípé ó lè ní wọ́n wípé wọn ò dẹ̀ jí nǹkan òun mo láwọn wo wá ni ó ní wọ́n ń yọ láti ibi ọ̀nà ẹ̀yìn transformer wípé òun ò dá ojú ìmí ìmọ̀ pé tó má ti sọ̀rọ̀ jọ́kan náà tún wá bá wọn wípé táwọn bá tún rí Bọ́lájí ọmọ mi nínú ṣọ́ọ̀pù ẹ̀ àwọn ọjọ́ nà wọ́n pọ̀ ni so bíbọ̀ yẹn ṣàṣe pé máa jókòó sínú ilé títí gbogbo rẹ̀ ó fi dà máa jókòó sínú ilé so later ṣá wọ́n ṣà ń lé ládùúgbò ìgbà mi ò lè wà nínú ilé fọ́sẹ̀ kan tí ò ní jáde rárá ẹ tètè máa sọ̀rọ̀ yẹn lọ. ó lè wà nínú ilé fọ́sẹ̀ kan tí ò ní jáde so later ó ní kí n dẹ̀ mọ́ ibi tó bá ń lọ kí n jẹ́ kọ́ńkú máa sọ ibi tó bá ń lọ kó máa sọ fún mi o tí wọn kàn dẹ̀ máa mú fóònù wọn kàn máa mú dání mo ní ṣé wàá mọ̀ ti ọmọ 33 years mọ́nú ilé ni going to 34 torí pé ó wà depression mi ṣàsọ̀rọ̀ ó ní bàbá kan sí òkè odò SP Saheed náà ń pè ọ̀dọ̀ bàbá yẹn tó bá máa lọ gẹrun bẹ̀ á dẹ̀ máa ṣeré ń bẹ̀ then mo máa ń wo time fún tí ètì bá ti lù tí mi bá tí ì rí kó wọlé wá màá máa pè é ni pé kó máa bọ̀ tàbí kí n pe nọ́mbà Saheed SP yẹn wípé jọ̀ọ́ ṣé Bọ́lájí ń bẹ lọ́wọ́ ẹ̀ mò ń pe nọ́mbà rẹ̀ pé kò lọ á ní ń bẹ lọ́dọ̀ ọ̀hún ọ̀yá bá ń sọ fún pé kó máa bọ̀ ní inú ilé o torí threatening yẹn ó ti pọ̀ jù tàdúgbò wa tán wá ń ṣe yẹn mo lọ sí Àmọ̀tẹ́kùn ní Láròdó mo gbé góòdì lọ àti ojú abo ẹni tó ń jẹ́ ojú abo yẹn ni mo gbé wọn lọ síbẹ̀ àròjọ ní alẹ́ wọ́n wá nílẹ̀ tìṣú tó bá di láàárọ̀ ní táìmù báyìí kí n máa bọ̀ táìmù yẹn ò tíì pé èmi ti bá góòdì ní ọ̀dọ̀ wọn ojú abo ò wá but wọ́n pe ojú abo lórí fóònù ojú abo gba fóònù ó ní kán gbé fọ́mọ mi wọ́n gbé fọ́mọ mi ó wá bẹ̀rẹ̀ sí ní fọ́mọ yẹn ṣépè pé ọjọ́ kọjọ́ wọ ẹran ògún ni ẹ o kinní kan ó ṣáà fọ́mọ yẹn ṣe mo bá já fóònù gbà lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn mo bá ṣépè yẹn padà fún ojú abo padà ìgbà tó wá yá Àmọ̀tẹ́kùn wá fún mi statement kan torí èmi jọba àwọn àti gold ni ńgbà tá fẹ́ mọ́ lọ àwọn Àmọ̀tẹ́kùn yẹn dáhùn wípé lady yẹn dáhùn ní ìjọ tán bá máa lù pa wọ́n á pe nọ́mbà tèmi kò ní í lọ mo níjọ́ tán bá máa lù pa wọ́n á pe nọ́mbà mi kò ní í lọ. nẹ́ẹ̀dì wo ló sọ bẹ́ẹ̀. Àmọ̀tẹ́kùn ni. nẹ́ẹ̀dì wo ni Àmọ̀tẹ́kùn sọ kó sọ bẹ́ẹ̀. ṣéjú mi ló fi sọ èmi gangan ló sọ fún Àmọ̀tẹ́kùn ní lady yẹn. ok. pé ìjọ tán bá máa na ọmọ mi pa meanwhile òun àti gold ti jọ jókòó papọ̀ ọjọ́ tán bá máa na ọmọ mi pa ò wípé wọ́n ó pe nọ́mbà tèmi kò ní í lọ mo wá pe bọ́ọ̀ kan síta láàrin àwọn Àmọ̀tẹ́kùn yẹn ó ní àbúrò ojú abo ni òun pé Àmọ̀tẹ́kùn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di OPC mo ní ṣe bá bí amọ náà ní lédi yìí wáyé tó fi ń sọ pé ọjọ́ tán bá máa na ọmọ mi pa pé wọ́n ó pè mí nọ́mbà tèmi ò ní í lọ mo ṣàmú statement yẹn lọ́wọ́ torí tí gbogbo àwọn ará àdúgbò mi ń bínú sí nìyẹn wípé gbà tí mo ti ń rí traces ó yẹ kí n ti ké síta mo ní náà mo fi lọ sí Àmọ̀tẹ́kùn bọ́ statement tí àwọn Àmọ̀tẹ́kùn sọ fún mi lélẹ́yìí péjọ tán bá máa na ọmọ mi pa èmi ò ní wọ́n á pe nọ́mbà tèmi kò ní í lọ mo bá dá a lé. gbàtà Àmọ̀tẹ́kùn wa sọ bẹ́ẹ̀ kí ló tẹ̀ wá bí ń gbà yẹn. ṣé mọ̀ nǹkan ṣàìlera fún mi. nǹkan ṣàìlera what's the meaning of that. nǹkan pọ̀ ní ọwọ́ mi gbà mí gan bóyá wọ́n sẹ́ndì 5,000 2,000 naira fún mi pé ká fi jẹun torí èmi àtọmọ yìí náà lájọ ń gbénú ilé. ẹ sọ pé iye yín ò lọ ọbẹ̀ nǹkan ṣàìlera yẹn kọ́ ẹ̀rù yẹn mi yín ò lọ ọbẹ̀
because nǹkan ṣàìlera yẹn kò mí pé yẹn ni ò jẹ́ wá ẹ máa sọ̀rọ̀ lọ́mọ. mo fẹ́ wà bọ̀ tí ẹ mọ̀ bóyá wọ́n send 2,000 naira sí mi sìn èmi àtọmọ yẹn láàjọ fi jẹun. ẹ máa sọ̀rọ̀ torí time. torí gba àwọn ọ̀nà lámúlòkọ yẹn náà mo treat ẹ̀ ara ẹ̀ wà òkè so ìgbà tó wá di ní alálùkìńbà lókè odò so ti yẹn dàda kan náà kọ́kọ́ wọ́n ló ń bọ̀ nílé ni dàda yẹn mọ̀ ó kàn fìdí ẹ̀ janlẹ̀ ni gbogbo ará àdúgbò bá pípa kí ló dé kí ló ń kú wá ṣe fún ìgbà mi ò lè má jáde lọ́sẹ̀ kan táwọn ará àdúgbò gan mọ̀ bèè lọ́ọ́ mi pé àárí ọ̀nkú o ṣán travel ni màá ló travel ni so ìgbà tó wá yá tó ṣeré lọ sókè odò tó ń bi tó ti máa ń gẹrun ní àárọ̀ ọjọ́ Sunday èmi múra church mo ló yá múra church kájọ lọ sí church ó ní kí n máa múra tó ń bá dé òun fẹ́ lọ gba owó ní ẹnu POS mo ní fine ó wá lọ dídé tí ó gbọ́kadà dé orí ẹ̀ ti wú gbogbo ìpàkọ́ gbogbo ẹ̀ ti wú wọ́n ti ẹgbẹ́ ẹ̀ báyìí ó dáràn jẹ gidi kí ló mo bá sọ fún labour mi tẹ́nẹ̀ǹtì wa bá ní bàbá Abdullahi ó wá wo ohun tí mo rí ni abájọ gbéra abájọ lọ meanwhile láìpẹ́ àwọn aládùúrà kan wá sílé wa wọ́n tó bíi 20 wọ́n ní kí n bọrí fún èmi ò sì ní agbára gbogbo ohun tí wọ́n kà lẹ̀ fún mi asùnnú ilé ní gbagbagba ní àwọn aládùúrà máa sọ pé kéèyàn bọrí ni àwọn aládùúrà àbí yóò níṣẹ̀ṣe. àwọn aládùúrà ní kérúbù ni wọ́n fẹ́ẹ̀ tó 20. àwọn kérúbù máa ń bọrí àbí ok wọ́n ní àwọn kérúbù máa ń bọrí. so wọ́n wá gbá géètì mi gbagbagba ta ló ń gbá géètì báyìí. màmá báwo ló ṣe wá kú torí time. so wọ́n ṣáà ní kí n bọrí fún ṣá mo bá ní mi lágbára gbogbo ń tẹ̀ka ẹyẹ tu ẹran kankan mo ní mi ò lágbára ẹ̀ mo ṣáà wà tẹ́tẹ́ náírà 3 mo ní kó gbàdúrà sí èmi ń lórí òkè àánú lọ́jọ́ fi ra gbogbo orí rẹ̀ kó lọ dà sórí ìta 3 n bá fún ní tẹ́tẹ́ náírà 3 yẹn lèmi fi lọ sórí òkè ọjọ́ bó ṣe wá mo wá dé Saturday bó ṣe wá di Sunday yẹn tó bọ́ síta nínú ilé ó wá lóun bọ̀ ń fẹ́ lọ gbowó fine ó wá dúró sí bó ṣe wá ń gbé báìkì bọ̀ ẹnìkan pè é oníjẹ̀bú ni pé ló pè ń lórí fóònù pé wọ́n ń pè ń ní alálùkìńbà fine ó lóun wá tàn pé kọ́kadà yẹn ó tàn padà ó wá padà lọ sí alálùkìńbà yẹn ó ní bóun ṣe ń débẹ̀ báyìí wọ́n gba fóònù ọwọ́ ẹ̀ wọ́n kó gbogbo owó tí tó lọ gbà láàárọ̀ ọjọ́ yẹn wọ́n kó lápò ẹ̀ wọ́n gba fóònù ọwọ́ ẹ̀ wọ́n ṣàlù máa kan ní hòtẹ́ẹ̀lì síbẹ̀ máa yẹn wá sọ fún ọ yìí pé tẹ́ ẹ bá pọ̀ ọmọ yìí odidi ọdún 2 àwọn ò tún ní ìsinmi ládùúgbò yìí o pé òun mọ̀ ìyá ẹ̀ lè má dáhùn mọ́ o ìgbà tí mo tẹ̀ lọ́mọ lọ ni máa yẹn sọ bẹ́ẹ̀ o bóun sọ pé lùlù tẹ́ lu ọmọ yìí ti pọ̀jù tó bá yè gan pé sèǹsì ni so wọ́n aṣàkúrò ń bẹ̀ ìgbà tó a ní fóònù ńkọ́ wọ́n ní ọwọ́ ẹni tí fóònù wà kò sí ńlé kò ṣe gbá kò ṣàwo ó mẹ́ran lọ kàn nídìí òsè. ṣé wọ́n máa yẹn mọ àwọn tó nà. bẹ́ẹ̀ ni líìsì àwọn tó nà gan kọ́mọ mi tó kú ó fún mi ní líìsì wọn níjọ́ tó máa kú gangan ló fún mi ní líìsì wọn wípé mọ́mì òun ò déédéé kú o wọ́n fi nǹkan na òun ní o ó ní mo ní kí ló dáràn jẹ̀ ní gbogbo ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ yìí káṣá tó rí fóònù gbà tẹ́nẹ̀ǹtì mi ó transfer owó fún wọn torí ṣe ni gbogbo wọn ń ṣe bí ọlọ́run níjọ́ yẹn ìmí ń fa nǹkan gan tí ó tu èéfín sí mi lójú mi ń jẹ́ kó ní mi lára kí n ṣàlè bọ́ ọmọ mi kúrò ńbẹ̀ ó ní kí n bò ń gba fóònù òun kí n bò ń gba fóònù òun mọ́ mi mo ní fóònù ńkọ́ wọn lọ́wọ́ ẹni tó mẹ́ràn lọ kàn nídìí òsè ni fóònù wà aṣáàdúró bí nǹkan bíi 5 kan tó fi fóònù lé mi lọ́wọ́ tẹ́nẹ̀ǹtì mi dẹ̀ transfer owó fún wọn kí wọ́n tó fi fóònù lẹ̀ ni nọ́mbà ní owó táwọn kó lápò ẹ̀ àwọn ti fi ra síìmà àwọn ti fi mú nǹkan ìkan dáhùn ó ní kò kan òun wípé kó fóònù lówó kóun ó fi rà ọmọ yẹn ṣàníkàn já máa lọlé bá a ṣàṣe délé wọ́n sọ fún ọ̀n láńlọ́ọ̀dù kọ̀ọ̀kan mo ní wọ́n mọ̀ nàmọ̀ ẹ̀ ní alálùkìńbà mi ì rí ẹnì kankan kó wá wò ó nínú ilé mo ṣáà ń treat ẹ̀ títí but njọ wọn wá ná yẹn bí ijọ́ kejì ẹ̀ tẹ́nẹ̀ǹtì mi jáde nínú ilé wọ́n tún double cross tẹ́nẹ̀ǹtì mi pé ṣẹ́yìn lẹ tẹ̀lé bẹ́ẹ̀ni wá àwọn máa jẹ́jú ìwọ gan tó tẹ̀lé wá nìyẹn gbà tí ìyẹn ń lọ sí mọ́ṣáláṣí ni o ni wọ́n tún double cross tẹ́nẹ̀ǹtì mi mo ní tó eléyìí ti wá kọjá bẹ́ẹ̀ ní ìsinyìí o
mo ṣáà ń treat ẹ̀ gbà tó bí 5 days ago mo ní jáde kí n lọ sí church nígbà tá a dé church kò tí ọmọ yẹn gan ò jẹ́ ń jáde á ní mọ́mí ẹ má pẹ́ o ẹ má ní kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ó dáa jẹ́ ká lọ sí àgídìgbò torí àǹkan tiẹ̀ ń fóònù mi pé ta ni mo fi lọ tí mo fi wá ságídìgbò pé kò yẹ kí n wá sí àgídìgbò káwọn parí ẹ̀ ládùúgbò ni mo nípa ṣẹ́ran ni wọ́n pa ni ṣẹ́ran ni wọ́n pa ni gbogbo cases tó ti ń ṣẹlẹ̀ ládùúgbò èwo ni ẹ yanjú ń bẹ̀ fún mi àwọn tí mo sọ fún gan pé wọ́n nà ta ló wọnú ilé wá kó wá bá mi wò ó wípé wọ́n na ọmọ mi ẹ̀ẹ́nà bá láǹgbà mi àwọn ò mọ̀ pé síríọ́ọ̀sì tó yẹn ni àṣà kúrò àṣà lọ bó ṣe wá di wípé mo ṣáà ń tírìtì ọmọ yẹn ni bọ̀ àárọ̀ ọjọ́ tó máa kú gangan mo rí ahẹ́n ó black gan ó wá black débi ọ̀nà ọ̀fun rẹ̀ ń bí gbogbo èrìgì gbogbo ẹ̀ black ọmọ yẹn wá ń bi mí léèrè ní ọwọ́ ọ̀sán ó ní kí ni Jésù ṣe tí wọ́n pa lẹ́yìn ìyá rẹ̀ ó ní wọ́n kàn mọ́gi wọ́n ṣe gbogbo ẹ̀ ó ní kí nìyẹn wàá ṣe sí mo ní kò sí ní tí ìyá rẹ̀ ṣe mo ní ṣáà ti kó gbogbo ẹ̀ sí aráyé lọ mi ìmọ̀ pọ́ ọmọ mi ń pòwe fún mi ni mo tún wá bi ọmọ yẹn mo ní gbogbo ètè rẹ̀ mọ̀ dúdú gbogbo ahọ́n mo black wà látọ̀nà fún ó lò náà mọ́ ó ṣe wá di ní alẹ́ àwọn kan wá sínú ilé wọ́n fẹ́ gba treatment ọmọ yẹn wọ́n wá ní òun ó jẹ bisikíìtì mo wá fún ọmọ kan lówó ló bá ń bára bisikíìtì wá kí n fi mọ́ treat yín mo ṣàfọmọ lówó ọmọ lọ bára wá ó ló tún kú dòdò tán máa ń ṣe sínú láìlọ yẹn pé kán lọ bóun rà wá ọmọ yẹn tún sáré lọ ó lọ rà wá bí mo ṣe wá treat àwọn ọmọ yẹn tán táwọn ọmọ yẹn lọ sí ilé wọn ló bá bí nǹkan bíi 7 after 7 ṣá ló bá ní mọ́mì òun fẹ́ jẹ ńdómì mo ló ṣáà ń dààmú mi ṣá látàárọ̀ ni mo ló fẹ́ jẹ ńdómì ó ní kí n ra 3 o òun ò lè jẹ 2 kí n èmi máa jẹ ẹyọ kan mo ní fine jẹ́ n wá lọ ra ńdómì wá kí n tó ra ńdómì dé lọ́mọ mi ti kú mo kàn rí tó ti slump sí yàrá ẹ̀ torí kò lè sùn láti ìgbà tán ti nà kò lè sùn kò dẹ̀ jẹ́wọ́ fún mi pé wọ́n fọ́ nírin lórí bọ́t láàrin gbogbo ibi tán ti nà ìkan múrin ṣàǹfì káàkiri ni mo Akíndélé tó jókòó iná bọ́mọ mi ṣe ń kúnlẹ̀ ẹ̀bẹ̀ tí ń pè ní ọ̀nkú òun ò jí nǹkan òun ò jí fóònù meanwhile fóònù tẹ́ ẹ sọ pé ó jí yìí a pe ọmọ tó ní fóònù ìtàn lọmọ yẹn ń jẹ́ a pè tẹ́nẹ̀ǹtì mi sọ wípé torí Muslim to the core ni ó ní ìjẹ́rìí ayé ní ìjẹ́rìí alùkì àmọ́ o ó ní fóònù iṣẹ́ ọ̀nkú mú fóònù ọ̀nkú ló mú fóònù ẹ̀ lóòótọ́ ó lọ ọ̀nkú kọ́ ló mú fóònù òun but alẹ́ ẹjọ́ kejì tí wọ́n ná Saheed òkè odò bàbá ó pe ọmọ mi wípé wọ́n wá fóònù wọ́n mú páàsì ẹ̀ ńlẹ̀ ni ó kàn sáré kọ́ọ̀tì ẹ̀ ní meanwhile mo lọ rògùn fún ní iwájú ilé mi kí n tó máa èmi dúró tì kí ó lóògùn mo dúró tì kí n lògùn ní kọ́ Saheed yẹn wọlé mo wá sọ fọ́mọ mi mo ní pé padà. sáwọn tọ́nà lẹ kó wáyé. bẹ́ẹ̀ wọ́n sì kù bọ̀tọ̀ owó ẹni tí mo tún ti gbà á lọ́wọ́ òkè odò ní ẹni tán fún ní owó tí wọ́n ta transfer fún wọn ẹni tí wọ́n kó fún ní kó tó fi fóònù ọmọ mi sílẹ̀. ẹ bá ń gbẹ́nu sí mike sá ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Àlàtẹ̀. ẹ káalẹ́ sà. orúkọ yín sà. orúkọ mi ni Abdulfatah Kedere. wọ́n lẹ́yìn lẹ́nu ńlọkọ Bọ́lájí àbí. bẹ́ẹ̀ni wọ́n pọ̀ tí wọ́n nà. wọ́n pọ̀. bẹ́ẹ̀ni. wọ́n lẹ̀ wà nú àwọn tó na Bọ́lájí pa. àdánwò bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní jẹ́ kí n rí torí mi náà bí tèmi bẹ́ẹ̀ ni mo mọ̀ bẹ́ẹ̀ tọ́kì orúkọ ọmọ wọn mi mọ̀ sí bá Bọ́lájí tán sọ yẹn. tọ́kì. bẹ́ẹ̀ tọ́kì ọmọ wọn jẹ́ bẹ́ẹ̀ tọ́kì orúkọ ọmọ wọn tẹ́nibọ̀dì mọ̀. Sínú àwọn tó nà pa. mi sínú ọmọ tó nà èmi náà bímọ èjọ ọmọ mi tó wà tí lé 20 bọ́ọ̀ ní ṣe ní ọmọ ọmọ ṣé kí n sọ̀rọ̀ ní sà. ẹ sọ̀rọ̀ náà ni mo. kí wọ́n máa pèèyàn látòrí fóònù lùyàn jìbìtì lọ. lo fóònù láti pèèyàn pa. àwọn nǹkan burúkú ni wọ́n ń lo fóònù sí láti fi báyé èèyàn jẹ́. ò fúnfura fún ọ̀yẹ̀yẹ̀ yẹra wò adíyá fún babaláwo tó ń dífà ṣe mí sí ọ̀wọ́n ní sógbógbè ń sọ wọ́n ní kan. ọmọ rẹ ìwọ ló fún mi lóbùtùkẹ̀ tí mo fún ọ lébo tòró ìwọ tó gbóná lájọ ń fúnra wa jẹ. báwo ló ṣe wá jẹ́ pé màmá fẹ̀sùn kàn yín ẹ̀yin rèé tẹ̀ ń búra yìí wípé ẹ lè pọmọ ọlọ́mọ ẹ bá ń sọ̀rọ̀ sókè dáadáa mà sà. kí gbogbo orí aburú àyìnrógun alátakò ṣe rí ọjọ́ yẹn ọlọ́mọdé àti kò ń bí aburú
ọmọ yẹn tó tọ́gò tó máa ń jalè tí mọ̀mọ́ ẹ̀ mọ̀ àbí tí yè báyìí mọ̀mọ́ ẹ̀ mọ̀ pé máa ń jalè ẹ̀rí gbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n sọ pé ọjà yẹ̀rọ amúlòkó ni wọ́n fi mú tí wọ́n fẹ̀sùn kan àwọn akẹgbẹ́ mi kan wọ́n sọ pé wọ́n jalè ní Agádùkìmbà pé ọjà yẹ̀rọ Agádùkìmbà òun náà wọ́n fi mú kì í jẹ́ pọ́ ọmọ tó ṣẹ̀ máa ń ṣe ó ti ń yé yín nìsín báyìí. à ń gbọ́ yín ẹ máa sọ tí ń lọ. ok fine mo ṣe kò ń gé ọmọ bẹ́ẹ̀ nìyẹn ni mo mọ̀ bẹ́ẹ̀ tọ́kì ni mo la máa ń pè òun ni mo mọ̀ tòótọ́ gbogbo wọn màdúgbò jọ ni wọ́n mo rí i pé wọ́n jọ ń pariwo mọ́ra wọn ni níwájú ọ̀rọ̀ àtẹnìyàn ọba tẹ́lẹ̀ kò kí pé jẹ́ irọ́ mọ́tò ṣe ń pariwo mọ́ra wọn ok kí ló ṣẹlẹ̀ nǹkan kan pé kán máa jà wọ́n ti yọ fóònù àpò ẹ̀ wọ́n ló jí fóònù nígbà tán ló jí fóònù ta ni ó jí ọmọ yẹn náà jáde wọ́n ti dárúkọ ọmọ yẹn torí mi ò dá orúkọ àwọn ọmọ àdúgbò mọ̀ tí bá ti jáde ráàrò darí kí n tó wọlé ló ń dórúkọ àwọn ọmọ àdúgbò bọ̀ tó bá ti kí n máa kí wọn bọ̀ bẹ́ẹ̀ tọ́kì ó jẹ́ ọmọ kan tí mo like bọ̀ nígbà tó ti di pé kó débì kan kó ṣàfọwọ́ra kánmọ́dàpọ̀ ẹ̀pọ̀ jí nǹkan bó rárá fún ní gap bọ̀ kò í ṣe bíi pé kéèyàn rí níbi kan kéèyàn mọ́jọ kíra ọjọ́ yẹn dẹ̀ yẹn lé yìí bẹ́ẹ̀ mi ṣe gbà àwọn yìí ò fún ní fóònù ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn wọ́n fún fóònù ẹ̀ bí wọ́n ṣe wá fún ní fóònù ẹ̀ òǹgọ̀ bó ọmọ yẹn ṣe wá ń lọ èmi náà ti kúrò ń bẹ̀ wọ́n nígbà tó bá torí fóònù tó jí yẹn ní pé kó tó padà wá gba fóònù títí ẹ̀ náà ẹ̀yẹn lẹ́jọ́ mọ̀ ọ̀rẹ́ mi kọ́ dẹ̀ ń ṣe freedom for me èmi sáré ọbẹ̀ wọ́n pe bọ́ọ̀ì kan ní wọ́n ti dárúkọ ìkejì ẹ̀ side wọ́n pe bọ́ọ̀ì kan náà ní sígò ọmọ yẹn ṣáà pè mí ọmọ yẹn tẹ́rọ̀ ni ọmọ yẹn máa ń bá mi ránṣọ pẹ̀lú bàbá ibo rẹ̀ wà mú ni mo wà ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ó náà wọ́n ti wá mi délé òun àti ìyá yìí wọ́n ṣàjọ wá bá mi ìyá ìṣáàdé àti àwọn èèyàn àtọmọ wọn náà pé Akíndélé ẹ ṣe gan òyà náà ń sọ bẹ́ẹ̀ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ pé ọmọ àwọn wá sọ fún àwọn wípé èmi ni mo gba òun rẹ̀ lọ́wọ́ àwọn tó na òun nígbà wọn wá sọ bẹ́ẹ̀ mo wá ní kí nìkan tán fẹ́ pé káwọn tọ́jú ọmọ wọn mo sá sọ̀rọ̀ sí wọn tó tán tirẹ̀ ń tọgọ́rùn ṣé bàbí amọ nìyí ibẹ̀ ni tẹ́tẹ́ náírà mẹ́ta yẹn ti jáde tẹ́tẹ́ náírà mẹ́ta tó ń sọ yẹn ibẹ̀ ló ti jáde gbà kí ló dé tẹ̀ ń wọ ọmọ yìí ran ọmọ yìí gẹ́gẹ́ tẹ̀ ń sọ pé wá láti Dubai yìí ó ń sọ yìí pé torí ẹ̀bà àti ńlá ìgò òun ṣe wá sí Nàìjíríà padà pé ẹ̀ ń wọ ọmọ yìí ran jù yóò rọ bí yóò jí nǹkan yóò rọ bí yóò jí nǹkan ẹ̀yin gẹ́gẹ́ mọ́ bá ra sìgá o tẹ́gọ̀ bá ra sìgá tí ó fà ẹ kò sí nǹkan tí ìyá yìí gangan tí wọ́n ń bọ́ ọmọ yẹn rà kò sí nǹkan tí wọ́n kì í bá rà bọ́ ṣe jókòó ìwọ́n mọ̀ ok èmi ṣàdúró pé fine fóònù yín ọmọ yín mi ò gba fóònù owó tí wọ́n ń sọ kán bí sìgò kán bí rèrè tán dárúkọ pọ́n kó fún pé wọ́n sẹ́ndì ẹ̀ sọ́dọ̀ ti tèmi kò sí nǹkan tí mo fẹ́ fi rú owó bẹ́ẹ̀ ṣe o mi ò dààmú débi pé máa dá kinní kan iṣẹ́ mi tó mi jẹ ó ti yẹ yín sà ọmọ yẹn àwọn ọmọ yẹn wá sáà ti ń lọ àti bí ẹ ṣe jọ ṣe fóònù mi mọ̀ ìyá ìwà wa padà wá bá mi pé Akíndélé jọ nítorí ọgọ́rùn-ún fún mi ní nọ́mbà ẹ̀ mo ní ìyàkéré tẹ́ fẹ́ gba nọ́mbà mi wọ́n ló máa ń yàdá sáwọn àwọn eré yìí o wọ́n ló máa ń bá wọn fa wàhálà nínú ilé ṣẹ́rí tó bá dàbí rọ̀rọ̀ tí mò ń sọ yìí tá a bá ti jọ ṣépè sórí afẹ́fẹ́ ní ìsìnbà kí gbogbo ayé ó gbà ó ti yé má wọ̀rì tí gbogbo ayé bá gbà wọ́n mọ ikú tó pa ọmọ wọn fún ara wọn o wọ́n mọ̀ fún ara wọn wọ́n mọ̀ o ó ti yé yín sà but àwọn ẹ̀dá kan ń bẹ tó jẹ́ pé wọ́n á dòdò wípé kán bó kọ ẹlòmíì jẹ ni. gẹ́rẹ́gẹ́ láago 11 alẹ́. wọ́n mọ̀ o tẹ ṣé wò wọ́n yìí o. wọ́n mọ kú tó pọ̀ mọ́. wọ́n mọ̀ but wọ́n wẹ́n tí wọ́n fi sí wọn wọ́n wẹ́n tí wọ́n fi kọ́ rọrùn ni gbogbo amúgbòkó tẹ́tí sọ pé wọ́n fọmọ wọn lẹ́sẹ̀ rọrùn kankan kí n má gbẹnu àwọn èèyàn sọ̀rọ̀ ọmọ wọn lọ jí nǹkan bẹ́ẹ̀ náà ni o àpáàtì pé wàá lọ jí nǹkan yẹn
àwọn gan fún ara wọn kíní oògùn òróró yẹn wọ́n máa bọ́ ọmọ wọn rà o wọ́n mọ àwọn kẹ́míìsì tán máa ń tà fún o ẹ̀yin gangan fún ara yín ẹ̀rọ máa ń bọ́ ọmọ yín rà o. oògùn olóró. bẹ́ẹ̀ ni màsà wọ́n mọ fún ara wọn mọ̀ ń bá wọn ọmọ wọn rà ok how come ṣerú mi ni màá wá dárúkọ yìí pé mo mọ kan ọmọ tí wọ́n ń pè ní dàda yẹn pé ó gba òun ló fáwọn ní fóònù ọmọ yẹn mi ì mọ orúkọ ẹ o bọ̀ ọmọ yẹn máa ń kò ń ṣe rí dàda náà ni wọ́n máa ń pè dàda náà wọ́n máa ń pè ọmọ ìbọn mi mọ ilé wọn right ó ti yẹ ọ̀dọ̀ ìpọ́wọ́ ọmọ yẹn náà ti lọ gba fóònù èmi tẹ́ wá gba nọ́mbà mi tẹ́ ní tí ọmọ yín bá ti yọ àdá sí yín ẹ pè mí mo ní ìyá mi ò ń ṣe tọ́ọ̀gì mi ò ń ṣe kan òkúta àmọ́tá granite mò ń tà Kwari ni mo ti ń ṣiṣẹ́ tí ẹ fọlọ́pàá mọ́ ọmọ yín wọ́n náà ti fàmọ̀tẹ́kùn gbé fún ara wọn náà ń sọ bẹ́ẹ̀ ipò ti fàmọ̀tẹ́kùn gbégbégbé ipò ti sú àwọn gan. gbọ́n nígbà tí ó di wípé ọmọ yẹn kú bóyá Saturday ní nǹkan yẹn ṣẹlẹ̀ ọmọ yẹn kú is not bóyá Sunday bí ìyá ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí nìyẹn pé ẹ̀rọ akédèrè bá ní ẹ̀rọ ọmọ òun ti kú o kọ́kọ́ má pọ̀ gbogbo ọmọ wa kọ́kọ́ di gbogbo àbí amójèrè ọmọ ẹ̀ ọmọ òun ti kú o ìwọ ló sì pa o àṣẹ tó ti pe àbúrò mi ojú aboyún náà wọ́n ti ń pe gbogbo àwọn èèyàn káàkiri tàwọn eléyìí bí wá bí 8 months ago èyí tó ṣẹlẹ̀ ní Saturday Sunday ẹni ọmọ yẹn kí ló ń ṣe ìyá ẹ̀ àbúrò mi ní pé bọ̀dà abúní ẹ̀ ẹ jẹ́ ká gba station lọ o torí pé ọ̀rọ̀ kéèsì báyìí kò kéré o pàṣẹ gba station lọ tá a ṣe lọ rìpọ́ọ̀tù wọn nù a dẹ̀ lọ rìpọ́ọ̀tù wọn ọlọ́pàá tẹ̀lé wa wọ́n tẹ̀lé ìyá yìí wọ́n dẹ̀ débẹ̀ wọ́n ṣe dé eré wọn wọ́n bá wọn bọ́ ọmọ wọn ó ní nǹkan tọ́rọ́ pa ó ní nǹkan tó jọ ń sọ má ṣe wà wọ́n máa kú tó pọ̀ ọmọ wọn o. èmi ò mọ kú tó pa o. ok no problem ìtí èmi mọ̀ onígbàtà rẹ̀ report. torí olùtàn ló ní mọ̀ mú lọ chọ́ọ̀chì. oní chọ́ọ̀chì ni mọ̀ mú lọ. yes ṣe rí church tí mo ní kán máa mú lọ yẹn sà ṣé ń gbọ́ mo bú wọn ni o mi ìsàdédé sọ pé kán máa mú lọ church mo ní ṣe bí abiyamọ nìyí tọrọ ọmọ bá rí báyìí ó yẹ kẹ́yìn náà gbé wò ná pé kẹ́rọ tọ́jú ọmọ yìí ẹ̀rọ tọ́jú rẹ̀ kò ń jẹ́ pé ibi tí ó ti kúrò lọ́jọ́ yẹn kò ń jẹ́ pé omi báyìí yọ rárá ẹ̀ débi pé àbí wọ́n gba létí kan o àbí wọ́n ṣe báyìí no níwájú ọ̀rọ̀ àtẹnìyàn ọba téèyàn kì í pé jẹ́ irọ́ kì í jẹ́ pé bóyá wọ́n fún un ní gbò kan àbí hàn kankan bọ́ mo kàn mọ́ mọ́ advice yín ibi freedom mo sáwà tẹ̀ tí wá bá mi àbí freedom kan mo wà ní mo advice yín pé mọ́mì ẹ mú ọmọ yìí ẹ mú lọ sí church ẹni ẹ ti fi tẹ́tẹ́ náírà mẹ́ta ẹ ti fi rọ bọrí fún un mo ní ọ̀rọ̀ tẹ́tẹ́ náírà mẹ́ta kọ́ gẹ́gẹ́ pé kékeré ń wò láti jọ tẹ́ ẹ̀ jọrọ kú sí ṣọ́ọ̀ṣì wọ́n ní tí wọ́n bá sọ pé ó yá pé kò ní tẹ̀ra wọn. ọ̀rọ̀ fámìlì yìí nìyẹn mi máa ń pa ẹ̀. ok kí ni ọlọ́pàá wá sọ tí ńgbà tẹ ọlọ́pàá débẹ̀. mi ì tẹ́lẹ̀ ọlọ́pàá o. ok mi ì tẹ́lẹ̀ ọlọ́pàá o. bọ ẹ̀yin náà sọ ní ẹ̀yin tẹ lọ ọlọ́pàá ẹ dìde ojú àbò ẹ jókòó. bóò ló ṣe kàn yín. ẹ káalẹ́ sàlájì. yes sir. góòdì mọ múra lẹ o. ní December 1 last year gáràjì ọ̀dọ̀ mi lámúlòkó torí sí àmà gáràjì ni mi. ní ẹ̀yìn gáràjì yẹn ibẹ̀ láti máa ń ṣe meeting OPC so bó ṣe wá di ọjọ́ Sunday yẹn mi ò lọ sí meeting góòdì yìí ló pè mí lórí fóònù pé hello pé nǹkan kan máa ń ṣẹlẹ̀ ní amúlòkó kí n máa bọ̀ bí mo dẹ̀ ṣe débẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n náà yìí ìyẹn ọmọ wọn torí pọ̀ ọmọ yẹn ọmọ tó súnmọ́ wa ni nọ́mà ọmọ yẹn ń jalè nítòótọ́ ọmọ wọn ti jí fóònù pálọ̀dọ̀ ti tèmi gangan rí ìgbà tí mo dẹ̀ débẹ̀ mo nà ẹ fọmọ yìí lẹ̀ torí pé mọ́mí ẹ̀ gangan ti fìgbà kan sọ fún wa kó tó di pé mo kó lọ sílé ọ̀dọ̀ ti tèmi àjọ mo gbé ládùúgbò wọn ìgbà tọ́mọ yẹn ṣẹ̀ tìlú òyìnbó dé wọ́n ní ó sọ pé òun fẹ́ jẹ ẹ̀bà àti ilá lòun ṣe wálé ẹ̀bà àti ilá ló fẹ́ kúrò nílùú òyìnbó wọ́n láti pé kíndìnrín kan ló ní pé
ó ní kidney problem látìgbà yẹn irú ọmọ bẹ́ẹ̀ mi máa ń yà sí mímọ́ ni mi kì í bá a ṣe bí mo ṣe wá dá Amúlòkó ń jọ yẹn àsìkò tèmi débẹ̀ ni mọ́mì náà dé kí ló dé kí ló ṣe wọ́n náà sọ pé ó jí aṣọ tó jí kádà ìgbà tán káṣọ yẹn jáde ó jáṣọ obìnrin tútù tọ́ọ̀pù kan jíìn kan ó jẹ́ tóbìnrin mu ni ibu kí ló fẹ́ fi irú aṣọ tó kó yìí kí ló fẹ́ fi ṣe ó ní ká ṣáàjọ kábò ń bẹ àwọn tó na òun mọ́mí ẹ̀ náà dẹ̀ kúnlẹ̀ wọ́n bẹ̀bẹ̀ before kémi tó wá débẹ̀ ọmọ ẹ̀lẹ́gòdì yìí ti ṣe fídíò sọ́wọ́ pé in case mọ́mí ẹ̀ máa ń rojọ́ pé tán bá ní kí ló ṣe nígbà tí wọ́n nà wọ́n ti ṣe fídíò bó ṣe kó aṣọ yẹn wọ́n kó kọ lọ́rùn mọ́mí wájú ọlọ́run àtẹ̀yàn mọ́mí ẹ̀ dẹ̀ pè mí jọ yẹn pé ojú abo fún àwọn ní nọ́mbà ẹ̀ in case agbára àwọn ò ká ọmọ ẹ̀ ṣé kò lẹ́gbọ̀n ni wọ́n láwọn ẹ̀gbọ́n rẹ̀ ò yá sí kò ní bàbá wọ́n ní ò ní bàbá fáwọn ní nọ́mbà ẹ̀ tọmọ ìbá ti ń ṣe bíi wèrè sáwọn inú ilé lásìkò tó bá ti fẹ́ yọ àdá sáwọn àwọn máa pè yín torí pé ẹ jẹ́ OPC láti fi wá assist àwọn mu ni wáyé tẹ́ ẹ lọ station kẹ́ ẹ sọ pé ọmọ tẹ́ bínú fẹ́ pa yín láti December on the 1 December last year yẹn èmi àti ìyá àfojú kanra wa mi ò rí wọn mi ò rọ́mọ wọn ó wá di Saturday on the 5 this month mo ń kọjá lọ sí ọ̀nà alálìkínbà ọ̀nà ibẹ̀ lọ́fíìsì ọ̀dọ̀ tèmi wà ọmọ ọlọ́kadà tó wá gbé mi ló ń sọ fún mi pé àlàyé pé tẹ bá rí ọmọ bẹ́ẹ̀ni tí mọ̀mí ẹ̀ kọ́lé sókè odò yẹn lé ní pé ọmọ yẹn má tún jí fóun pé kódà gbogbo àwọn tó wà ń bẹ̀ pé ni wọ́n nà kò yẹ kí wọ́n nà bẹ́ẹ̀ni pé ṣe bí wọ́n mọ àìlera ara ọmọ yìí lẹ́yìn tí mo gbọ́ yẹn mi gbọ́ kankan aláàjì àfi bó ṣe di on the 6 lọ́jọ́ Sunday bí mo ṣe jí báyìí tèmi fẹ́ máa múra pé kí n máa lọ sí train nínú school sùmùra mo kàn rí kọ́ ọmọ mi ní nọ́mbà wọn day one tán ti gba nọ́mbà mi pé tọmọ yẹn bá ti ń ṣe tí ò dá náà ti ní nọ́mbà mi lọ́wọ́ bọ́n ṣe pè mí ẹ lójú abo ọmọ àwọn ti kú o ẹ ti pa Bọ́lájí o ẹ ti lè fẹ́ pa Bọ́lájí àwọn Akíndélé ti na Bọ́lájí pa mo ní ta ló ń jẹ́ Bọ́lájí ní tí mo bí wọ́n léèrè lórí fóònù ta ló ń sọ̀rọ̀ ta ló ń jẹ́ Bọ́lájí wọ́n sàn ṣe Bọ́lájí ni o àní ta ló ń sọ̀rọ̀ Bọ́lájí báwo ìgbà tí wọn ò sọ nǹkan kan mọ́ èmi kàn kọ́ ti fóun irú kọ́ wo lélẹ́yìí láàárọ̀ kùtùkùtù lẹ́yìn kí n rọra máa gba station lọ kí n lọ fi nọ́mbà tó pè mí pé mo pa ọmọ àwọn kí n lọ fi hàn ọlọ́pàá bẹ́ẹ̀ mi ò ṣe déjọ́ sàn ibi tí mo kọ́lé sí Lọ́dẹ́yàlé báyìí mo kàn rẹ́gbọ̀n ibi tí wọ́n ń wọ́ ọ̀kadà lẹ́gbẹ̀ẹ́ títì kí ló dé wọn láwọn kan fẹ́ sáré dé Àkànrán mo ní Àkànrán lèmi náà ń lọ bọ̀ ẹ jẹ́ kí n sọ ohun tó ṣẹlẹ̀ sí mi láàárọ̀ ìfún yín pé ẹ wo nọ́mbà yìí pé mi ò mẹ́ntó ní pé nọ́mbà yìí ló pè mí láàárọ̀ pé mo ti pọ́ mọ́ nọ́mbà wo mo lóun rè ó yẹ bá ń pè wò lọ́dọ̀ yín ibi tí mo ti ń tẹ nọ́mbà yẹn sí ojú fóònù Akíndélé lọ́wọ́ nìkan ọmọ mi yìí ti wọlé sórí fóònù Akíndélé hello Akíndélé ó ti pọ́ mọ́ mi ó ti ṣe kinní kan mo ní tèmi náà sẹ́ẹ̀rí pé n tán sọ fún mi ni wọ́n sọ fẹ́yìn náà ẹ jẹ́ ká jọ máa lọ sí station mo bá pe gbogbo àwọn ọmọ yìí torí àwọn eléyìí ló pè mí lọ́jọ́ yẹn ń jọ́ tí wọ́n ní wọ́n mú lámúlòkó èmi ò sí ń bẹ̀ ẹni tó pè mí ní Gòdì mo wá pé ó yá ẹ jẹ́ á lọ sí station kó tó di pé mọ́mì yóò máa ba orúkọ wa jẹ́ ìgbà tá a dẹ̀ dé station ọlọ́pàá a ṣàlàyé fọlọ́pàá bó ṣe jẹ́ ọlọ́pàá ní kí ẹni yìí pé kí wọ́n fi ọ̀kadà gbé àwọn lọ sílé wọn pé káwa dúró ní station in case àwọn ò mọ̀rú condition tí wọ́n wà wọ́n dẹ̀ lọ ìgbà tán dọ́dọ̀ yín wọn ọlọ́pàá yẹn ìgbà tó padà dé wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa pé ṣé ẹni tá à ń sọ nìyẹn pé àwọn ti mọ mọ́mì yìí tipẹ́tipẹ́ pé fún ìgbà táwọn délé wọn ẹni ìkúkú lọ èmi ò dẹ̀ lọ pé ìgbà táwọn délé wọn àwọn sọ fún wọn pé ìyá ṣe báwọn sọ fún yín lórí ọ̀rọ̀ ọmọ yìí kò sí oògùn olóró tọmọ yín ò kì í lọ aláàjì tí mo bá parọ́ mọ́ ọmọ tó súnmọ́ mi ni tí bá ti kúrò bí kí n má fi ya ìdùnnú àtayọ̀ wọlé mi kémi náà lọ bọ́ ọmọ yẹn bí tó wà mọ́mì yìí ò lọ bá ara tramadol tẹ bá dẹ̀ nírọ́ ni àwọn tí ẹ̀ ń rà lọ́wọ́ wọn gbogbo àwọn yẹn ní tí aláàjì bá fẹ́ rí àwọn rẹ́dí láti wá ní ìjarun tá a wá síbi bí tẹ̀ ń rojọ́ fún pásítọ̀ níta ẹ̀yin gangan sọ fún pásítọ̀ pé torí ipò tìlú òyìnbó dé lẹ fi máa ń bá ara nǹkan yẹn ibi tẹ́ ti ń ra sìgá tẹ́ ti ń ra gbogbo ẹ̀ mo pè yín lọ́jọ́ kan mo ní mọ́mì tramadol tọmọ yìí ń lò oògùn burúkú ni yóò lo tramadol yóò lo tutolin so kí n sá kúrò lórí yẹn ìgbà táwọn ọlọ́pàá dé ọlọ́pàá ní ojú àbòwò àwọn láńlọ́ọ̀dù ti lọ bá wọn pé ìyá ẹ̀yin lẹ́mọ̀kú tó pọ̀ mọ́ yín o
kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ burú tó ládùúgbò aláàjì kámọ́rì láńlọ́ọ̀dù kankan tí ó tẹ̀lé wọn nínú àdúgbò táwa náà dẹ̀ ti gbérí ká tó lọ sí sáìtì tiwa náà. So báwọn láńlọ́ọ̀dù ṣe wá ní kán má fi òkú ọmọ yẹn dá wàhálà lẹ̀ o pé torí pé àwọn àtọmọ yẹn tí wọ́n jọ máa ń dánwò ládùúgbò pé kò sí láńlọ́ọ̀dù kankan tí ò mọ̀ sí o gbogbo láńlọ́ọ̀dù ní bá wọn fa wàhálà ọmọ yẹn lọ bá ara sìgá ẹ̀jọ̀ fà á lọmọ tá à ń sọ ìtì ń bá parọ́ ọmọ yín kọjú orí yín kó dọ̀rọ̀ mi rú ṣé bá a ti jọ gbérí kí n tó kó kúrò láti kó lọ ilé ọ̀dọ̀ ti tèmi ìgbà tó ọlọ́pàá dẹ̀ ní ká máa lọ anybody bá lọ òun kálukú tún ká ń bibẹ̀ bó ṣe di bíi ọjọ́ kẹrin eléyìí bá pè mí pé ẹ̀ ló òun dé ṣọ́ọ̀pù òun sìn òun rí lẹ́tà láti àgídìgbò pé wọ́n ní mọ́mí bọ́lájí sọ pé ká yọjú ságídìgbò ibi tí yóò wulẹ̀ ti níyànjú gangan nìyẹn adẹ̀wà bí oníkálukú rojọ́ pásítọ̀ tí àròjọ́ fúnjọ́ yẹn pásítọ̀ láti mọ̀ sọ fún pé pé ọmọ yín yẹn pé ìgbà tẹ pé ẹ̀ bá mọ̀ tí ì sín pé so pé tẹ́ ẹ̀ bá sin ọmọ yẹn pé bóyá wọ́n fọ́ ní nǹkan lórí bóyá wọn ò fọ́ anybody ní ó fojú rí gbogbo ọjọ́ tẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ń na ọmọ yín lélẹ̀ mi kì í sí bẹ́ẹ̀ so in tó wá bí òun àti góòdì yìí pọ̀ tó fi di ta lálámọ̀tẹ́kùn dé mọ́mì yìí ló lọ bá ọmọ ẹ̀lẹ́ yìí nílé ọmọ wọn ò fẹ́ aláàjì ọmọ wọn ò fẹ́ rárá àti rárá. ẹ jẹ́ kí góòdì sọ. ok so wọ́n sá lọ bá ń lé pé fídíò tó wà ní ọwọ́ góòdì. ok fídíò ọjọ́ yẹn. ẹ yo wípé kó dìlítì ẹ̀ pé torí kó má pósìtì ọmọ àwọn ibi tó ti jalè góòdì ò fẹ́ dìlítì fọ́tò fídíò torí irú ọjọ́ èní wọ́n fàmọ̀tẹ́kùn mú góòdì wọn ò wá rí góòdì mo lọ sámọ̀tẹ́kùn lọ́jọ́ tán fẹ́ lọ rìpọ́ọ̀tù ẹ̀ lámọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn ló wá pè mí lórí fóònù pé ẹ̀ lò ó pé ìyá kan wà lọ́dọ̀ àwọn bíbí wọ́n sọ pé àwọn ń wá pé góòdì tí àwọn mẹ́jọ ẹ̀ wà pé mo mọ ibi tí ó wà mo ní à ṣé góòdì ni wọ́n fẹ́ rí pé má pè ń sìn mà ní kó wá bá yín ní ọ́fíìsì àmọ̀tẹ́kùn ìgbà tí mo pe léyìí ó jẹ́ bíi tó 10 lálẹ́ eléyìí lòun ò lè jáde ńlé mọ́ pé torí ọkọ òun wà ńlé pé kí n jọ kí n bóun sọ fáwọn àmọ̀tẹ́kùn yẹn pé tó bá di ọ̀la ó máa tètè wá bá wọn ní ọ́fíìsì iná fi láwọn bá ń bẹ̀ mo dẹ̀ pa àmọ̀tẹ́kùn yẹn padà pé nǹkan báyìí ni ọmọ yìí sọ tó bá di àárọ̀ ọ̀la ó máa wá nígbà tó dẹ̀ dàárọ̀ ọmọ yìí lọ bíbẹ̀ ìgbà tó débẹ̀ táwọn náà dé wọ́n jọ rojọ́ ṣe gbogbo ẹ̀ wọ́n ní kí àmọ̀tẹ́kùn yẹn pè mí pé kí n yọjú pé bóyá tẹ́lẹ̀ bá rí mi ó máa dìlítì fídíò owó ẹ̀ wọ́n dẹ̀ gbé fóònù fún mo wá ní kí eléyìí gbé fóònù fún àmọ̀tẹ́kùn yẹn tí ẹ̀ bá ti bá wọn rí yanjú ń bẹ̀ yẹn tẹ́ ẹ ní kó dìlítì ẹ̀ tí ó dìlítì ẹ̀ nígbà tí ó dẹ̀ ní sí nǹkan tó fẹ́ fi ṣe ẹ kó wọn lọ sí station kẹjọ lọ yanjú ọ̀rọ̀ wọn láti December 1 last year lọ̀rọ̀ tá à ń sọ yìí o ní tí màá padà rí lọ́jọ́ Sunday tí yà ẹ̀ pè mí pé a ti pọ̀ mọ́ àwọn kò jù bẹ́ẹ̀ lọ aláàjì o. ẹ ṣeun. kò ní ìdí torí ìgbà tójú abọ́ fi wá sínú ilé tó kan géètì pé bẹ́ẹ̀ ni mú fóònù òun fúnra ẹ ló wá níwájú Ọlọ́run àtẹnìyàn fúnra rẹ ló wá tó o bá parọ́ Ọlọ́run ọmọ mi ti ju everybody lọ ẹlẹ́dàá rẹ̀ ọ̀dà fún yín so ti yé yín ó kan géètì mi mo dẹ̀ pé ọmọ mi jáde sí ẹ ó ló ti mú fóònù ọmọ mi wá dáhùn ní ìyàwó yín lóyún wọn kì í jí nǹkan tó lóyún ìgbà ó di ọ̀sẹ̀ kejì ńlá rí fóònù yẹn lọ́wọ́ ọmọ láńlọ́ọ̀dù ẹ̀ meanwhile ìyàwó láńlọ́ọ̀dù ẹ̀ yẹn ti wá bá mi tó ti bú mi tí ẹnìkan ti gbèjà mi ló wá dáhùn lọ wá ní wípé wọ́n ní kí n mú lọ sí tọlọ́pàá tàbí kẹ́mi àti ẹ̀ka jọ mo ní no kò nídìí ìgbà tọlọ́pàá sì délé mi ìgbà tí ọmọ kú èsì tí ọlọ́pàá sọ ni wípé ẹni tó fẹ́ bá fa wàhálà ẹni tó wà intelligent ni pé jẹ́jẹ́ mi mo dẹ̀ máa ń lọ and it's true jẹ́jẹ́ mi ni mo máa ń lọ ìgbà tó sick yìí ni mo dẹni tó ń bára sìgá torí ìgbà tó lọ sí abroad ibẹ̀ ló ti kọ́ sìgá mímu ṣó ti yé yín aláàjì ibẹ̀ ló ti kọ́ sìgá mímu kéédún kì í sọ̀rọ̀ gbogbo kọ́mẹ̀ntì tí wọ́n fún gbà tó kú mo gbàdúrà kí kọ́mẹ̀ntì yẹn kó mọ bá a lọ sọ́run so ìgbà tó wá síìkì tí ò lè jáde tí wọ́n nà yìí tí n bá ń bá a bá sọ̀rọ̀ gan bí ó ṣe ṣe fún mi nìyí tí n bá ń pè ọwọ́ ló fi ń júwèé ara ẹ̀ fún mi so tó bá ti wá ní òkè kí ló fẹ́ jẹ á ní bóun ra sìgá bọ̀ mi kì í rà ju sìgá 200 naira fún ẹgbẹ́ ilé mi ni mo dẹ̀ ti máa ń ra sìgá yẹn fún ẹgbẹ́ ilé ọ̀dọ̀ mi ni mo ti máa ń ra sìgá fún èmi ò mọ ibi tí wọ́n ti ń ta tramadol I'm a nurse
wọ́n lè ta tramadol fún anybody mọ́ but sìgá èmi ń ra sìgá fún ìgbà tó dẹ̀ sick ni mò ń ra sìgá fún bọ́lọ́pàá dẹ̀ ṣe wọlé lọ́lọ́pàá ní pé ní general chairman wádà wọn náà sọ pé àwọn máa da gbogbo àdúgbò rú wípé tó wáyé pé mo fẹ́ fa case kí n gbé ọmọ lọ sí mọ́ṣúárì tí mi bá fa case kí n sin ọmọ ṣùgbọ́n torí pé tẹ́nẹ̀ǹtì mi ti jáde ńlé ẹ̀tún threatening tẹ́nẹ̀ǹtì mi meanwhile wọ́n mọ́lẹ̀ kan ní general meeting wa ibi wọ́n dìtì ọmọ mi dé wọ́n wá fọ̀kadà gbọ́ ọmọ mi nínú ilé wọ́n ló lè ní pólè yẹn sọ pé ó mọ̀ rí ṣé tí mò ń sọ yé yín ọmọ mi sì tẹ̀lé wọn lọ àti tẹ́nẹ̀ǹtì mi nígbà tá a débẹ̀ ló lè sọ pé òun ò mọ ọmọ mi rí o ọpẹ́ ló gbọ́kadà wá sínú ilé ọ̀dọ̀ mi ló lè wá sọ yí pé òun ò mọ ọmọ mi rí rárá so ẹni tó bá jí nǹkan rẹ̀ níta ẹ̀nà sí ní alálùkìńbà tẹ ẹ̀nà pa sí yìí ọmọ ìtàn yẹn sọ wípé òun ò sọ pé ọ̀nkú ló mú fóònù òun níwájú ọmọ yẹn gan wọn ló ti sá lọ nílé ìyá ẹ̀ báyìí. màmá máa yìí sọ pé ńṣe lòún gbálẹ̀ rárá lùkìńbà. kò gbálẹ̀ o níwájú ọlọ́run àtẹ̀yàn mo fi kúránì àti bíbélì búra jẹ́ kí n sọ̀rọ̀ kò gba ọmọ mi sílẹ̀ o ìdí ni wípé ọwọ́ rẹ̀ gan mọ́ nígbà tó ọmọ gbọ́kadà wá bá mi nínú ilé tí mo débẹ̀ àtẹ́nẹ́ǹtì mi gan bẹ́lẹ̀ ṣe ń nà ń bí lélẹ́yìn nà ń bí lélẹ́yìn nà ń bí èèyàn bíi 10 ọmọ tó ń dọ̀bálẹ̀ ó tún ń bẹ̀ bẹ́ẹ̀ ni gbà lójú gbà nímú ẹni gbà ọmọ yín lójú bẹ́ẹ̀ níwájú ọlọ́run àtẹnìyàn níwájú ọlọ́run àtẹ̀yàn mo rẹ́ni tó tún pè mí gan nínú landlord pé n tó fi ń lọ ìṣẹ̀dá ọmọ yìí pé kò dáa o mo ní mo mọ bí tí gbogbo ẹ̀ ti ń wá mo lọ́dọ̀ gold yìí náà ni mo ní mo mọ bí tó ti ń wá. ọmọ yín fẹ́ gold tẹ́lẹ̀. ó fẹ́ yes ó fẹ́ nǹkan pé kò dẹ̀ ní kidney problem níwájú ọlọ́run àtẹ̀yàn kò ní but ó wà ìgbà tó ti travel out today ó wà depression ó máa ń ronú gan kò dẹ̀ kí ń jẹun níta ọmọ mi ò ń jẹun níta rárá kò kí ń mu gbó kò ń mu colorado wọ́n ń pè colorado kò ń mu kì í mu tí kò ń mu ògógóró pẹlẹbẹ lẹ́yìn sìgá èmi ò mọ bí tán ti ń ra tramadol níwájú ọlọ́run àtẹnìyàn. ẹ̀ẹ́dẹ̀ mọ̀ bọ́yọ̀ ọmọ yín mú àbí kò kí ń mu. kò kí ń mu sìgá ìgbà tán wá nà tí ò lè jáde á wá bẹ̀ mí á ní mọ́mí ẹ̀ bá mi ra sìgá bó ṣe ní 200 ẹ̀ bá mi ra wá nǹkan kan náà ni màá ṣáfi dùn nínú ṣùgbọ́n kó tó kú ló ń sọ pé nígbà mo ní ẹgbẹ́ rẹ̀ yìí tó ṣàdáràn jẹ̀ láti ẹjọ́ ṣékè lọ ó ní mọ́mí olóhùn ní tó náà fi nǹkan ná òun. sìgá lẹ fi ń dùn nínú. Why do you have to do that? ngbà kò kí ń jẹ gbogbo nǹkan míì kò mu tíì. ṣé sìgá wà lóúnjẹ. ìgbà tó travel out today kì í jẹ́ gan tẹ́lẹ̀ kì í mu ìgbà tó travel out today ló bẹ̀rẹ̀ sí ní mu. ẹ bá ti wá discourage ẹ pé sìgá ṣe ń mú ń ta ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò ṣe é mú ń ta. ẹ wá tún threatening tenant mi wọ́n wá sọ fún mi pé tí n bá ti gbé ẹjọ́ ìwásá gidigbo torí ẹlẹ́dàdúgbò rú gbogbo àwọn èèyàn mọ̀ yín wọ́n mọ̀ yín dáadáa táwọn láńlọ́ọ̀dù ò bá fẹ́ sọ̀rọ̀ lókù pé kẹ́ ẹ má wá threatening àwọn. ṣé kóòtù ni wọ́n ni ẹ sọ. wọ́n bọ́n ṣe ń hùwà ládùúgbò ṣé kóòtù ni. wọ́n láwọn ó da àdúgbò rú ẹ dẹ̀ tún threatening mi òkú kọ́ ṣé kí n fún yín nọ́mbà tẹ́nẹ̀ǹtì mi kẹ́ ẹ pé ṣé kí n fún yín aláàjì ṣé ẹ mọ̀ pé ẹ̀yin pọ̀ ẹgbẹ́ kura lè mọ́ mi yìí lọ́wọ́ ṣé wàá fi búra tí bẹ́ẹ̀ ni ò bá mọ̀ bá yín sùn. ṣe tún gbọ́ bíbélì rèé ṣe ń gbọ́ nọ́nsẹ́ǹsì tó ń sọ lẹ́nu tọmọ mi bá ń bá mi sùn bíbélì rèé tíkà yín bá rojọ́ ìkà kan ló máa dáa tíkà yín bá rojọ́ ìkà kan ló máa dáa ṣe ń gbáyé níjọ́ wọ́n mú gbó. ẹ dákẹ́ ọmọ mi ń bá mi sùn it's all right ẹ dákẹ́ ọyá ọkọ ẹ sọ tí. irú rẹ̀ ọ̀tọ̀ sí ọ. ètò mi níbi ọ̀rọ̀ ni pé ìjọ tí ọ̀rọ̀ ọmọ yẹn kú èmi ń jáde lọ ni mo pàdé ojú abo tó wá bá mi kí ló dé ó ní ọ̀rẹ́ níbo ló ń lọ mo ní mò ń lọ mo fẹ́ jáde ó ní jáde lọ sákàrán kí ló dé àkàrán àìdá àkàrán wọ́n kọ statement tán yìí kankan àwọn ọlọ́pàá ẹni bò láti rẹ̀ tí ó gbé amúni ẹ̀jẹ̀ kúkú tẹ̀lé yín lọ adẹ lọ èmi pẹ̀lú gẹ̀ yìí
àjọ lọ sọ́dọ̀ general chairman adẹ̀kó lọ́dọ̀ general chairman akọrí ilé wọn bá a ṣe wọlé mi àtọlọ́pàá àbáyà lórí ìjókòó ní internal knock lọ́pọ̀ mọ́ internal knock pọ̀ káwọ́ tó wọnú ilé wípé wọ́n nà ní nǹkan lórí wípé wọ́n nà ọmọ yẹn ní nǹkan lórí wípé lọ́pọ̀ mọ́ but káwọ́ tó wọnú àdúgbò làwọn láńlọ́ọ̀dù pé ní tí ìyá fẹ́ falẹ̀ṣẹ́ yìí ti ń pa àwọn èèyàn wàhálà ni ẹ bá múre ni ọmọ yẹn fi pokùnso ṣùgbọ́n mọ́ pàmò sọ̀rọ̀ kankan fún yín kódà wọ́n ń dáwó wọ́n fẹ́ dáwó ládùúgbò àwọn tí wọ́n wà ní general wọn làwọn ò lè kó owó àwọn lẹ̀ gbogbo torí yìí ó lójúṣe inú àdúgbò kí n solution ọlọ́pàá ní tó sọ pé ṣé bóyá ká kú jọmọ lọ sí station ṣùgbọ́n ìyá yìí nǹkan ń gbóná lára ẹ̀ lọ́wọ́ kò pọ̀ sí pẹ̀lú sí àwọn láti mọ̀ pé ṣùgbọ́n káwọn ó invite wọn pé ọ̀dà tára yín bá wálẹ̀ wọn ni ká yọjú sáwọn station lọ́la later on àwọn àtàwọn general chairman yẹ àjọpadà station nígbà àjọ dé station àwọn general chairman ní ètò wà bẹ́ẹ̀ ni pé ìyá ẹ̀ kan fẹ́ fi òkú ọmọ ìdá wàhálà lẹ̀ ni wọ́n mọ̀ pọ̀ ọmọ yìí pokùnso ni ọ̀tẹ̀ wọn bóde lọ́ra tí ò mú wa ni. ọmọ tèmi ò pokùnso. wàlẹ́ ilẹ̀ ṣe súnmọ́ bìlá èmi ò mọ̀ bọ́ ẹ̀rí pọ̀rọ̀ mi ò jáde náà rẹ̀ yìí. mo lọ random mi lo 5 minutes. ẹ lè ṣe investigation rẹ̀ ní àdúgbò yẹn. ẹ ṣe investigation aláàjì kẹ́lẹ̀ béèrè wà fọmọ mi ní lọ́wọ́. ẹ lè invite àwọn tó wà ní station yẹn. ọmọ yẹn fúnra yín gan lẹ́tú òkun yẹn lẹ́tú òkun tí ọmọ yẹn fi pokùnso lẹ́ bá fi tẹ́ sí ilẹ̀ táwa gbọ́nú àdúgbò mi èmi mo jẹ́ ara mi gbọ́ kún ọ̀gẹ́ sẹ́ pé bóyá tábí ṣùgbọ́n àjọ débẹ̀ ni ebi ẹ̀ tẹ́ ẹ̀ mọ́ ni bá a ṣe wọlé bó ló ṣe kì í ẹ sáà ń pẹ́ mi mo gbé wa ẹ sáà ń pẹ́ mi mo gbé wa níjọ́ yèmí mo gbọ́ lọ́pàá yẹn wọlé bá a ṣe wọlé ọ̀sán níbẹ̀ ṣe jọ kíra yín ká tó sọ pé ká ẹ jẹ́ káwọn jọ pé wọ́n ní ká ẹ wá station ìtẹ̀mí rí bẹ́ẹ̀ nìyẹn ọmọ ẹ̀ pokùnso ni. It's all right. It's all right. It's all right. Mommy, calm down. Calm down. It's all right. Grandma, ó ti tó. Ẹ já ṣe báyìí. Bá mi gba nọ́mbà gbogbo wọn lẹ̀. Ó gba nọ́mbà màmá náà lẹ̀. Ẹ máa lọ. Ẹ máa retí wa ládùúgbò yín. A máa investigate. Ẹ faramọ́ ká investigate. Ẹ faramọ́ ká investigate. Ẹ máa lọ. yanrìn inú ara ẹ̀ ni kò mọ̀ wọ́n ní ara la mọ̀ àmọ́nú kò sí bó ṣe lè ṣe kí ẹ̀dá ọmọlàkejì ẹ kó má ṣẹ̀ o ṣùgbọ́n ọ̀nà rẹ kan tí kì í dójú tì ní